Ògùn adájọ́ ẹni pọ̀ dẹ́fẹ̀mí níjẹ̀bú Ìgbò. Ògùn adájọ́ orin àrò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́dẹ ní agbègbè Ìjẹ̀bú Ìgbò ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti bẹnu rèé nígbà tí wọ́n dí òkú Fẹ́mi tó jẹ́ kan lára àwọn ògbójọdẹ nínú igbó tí wọ́n rí òkú rẹ̀ nínú igbó lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ tá a ṣẹ̀ wà nínú rẹ̀ yìí tí wọ́n sì rí àpá níbi tí ọta àbọ̀n tó ti wọnú àgọ́ ara rẹ̀. Báwọn Fúlàní ni wọ́n hùwà ṣe láabi yìí àbí bóyá kan lára àwọn ọlọ́dẹ ẹgbẹ́ rẹ̀ ni wọ́n hùwà láabi yìí òun náà láti mọ̀ o. Ṣùgbọ́n Ògúnlákayé Òṣìmọ̀lẹ̀ ònàmí lè fẹ̀jẹ̀wẹ̀ kò láṣọ lè faṣọ mọ̀kínà bora. Òun náà ni àwọn ọlọ́dẹ gbogbo ní agbègbè Ìjẹ̀bú Ìgbò ni wọ́n ti ń pariwo pé kó dákun kó dìde kó wá bá wọn dájọ́ o. Ẹ sì mọ̀ pé ìjọba ò ní káwọ́ gbéra kí wọ́n wá máa wò ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odòtọ́lá ló ṣiṣọ́ lójú eléyìí fún àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch o lọ́jọ́ Ajé Monday níbi tí wọ́n ti ń sọ wípé Fẹ́mi àti ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n pè ní Taoridi ni wọ́n mà lọ́dẹ̀gbẹ́ o tí wọ́n lọ ṣe oko ọdẹ látọjọ́ Ẹtì Friday ni wọ́n lọ sóko ọdẹ o tí Fẹ́mi sì kọ̀ tí ò wálé. Èyí náà ló fi mú kí ìyàwó rẹ̀ tí ó tètè ti gbé bẹ́nu tó lọ sọ́dọ̀ baálẹ̀ ní abúlé tí wọ́n wà wípé ọkọ òun ìyún Fẹ́mi ló lọ sóko ọdẹ o tí ó sì tí ì padà. Èyí náà ló fi mú kí baálẹ̀ ìlú ọ̀hún náà ló bá pé gbogbo àwọn ọlọ́dẹ tó kù ó pè wọ́n jọ àwọn fìjìláńtẹ́ àwọn ọ̀dọ́ inú ìlú ló pè wọ́n jọ o ní gbogbo wọn bá kánlù pẹ́ ni wọ́n kánlù gbó o láti lè lọ wá Fẹ́mi níbi tó wà bóyá olùmọdé ṣìnà ní nígbà tí wọ́n máa rí òkú Fẹ́mi ni wọ́n máa bá o. Ó bani nínú jẹ́ púpọ̀ nítorí pé Fẹ́mi ló jáde lọ láti lè lọ wá nǹkan tí ó jẹ nínú igbó gẹ́gẹ́ bí ọdẹ tí ń pẹran. Òun náà ló wá dẹni tí wọ́n pa o. Wọ́n bá òkú Fẹ́mi nígbà tí wọ́n máa wo àgọ́ ara rẹ̀ lòdì wípé wọ́n bá àpá ibi tí ọta àbọ̀n tó ti gbà wọnú àgọ́ ara Fẹ́mi. Ṣáájú àkókò yìí lọ́jọ́ Sátidé àbámẹ́ta ìyún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí òun náà ni arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Grace James tí ó lọ fi ọ̀rọ̀ náà tó àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Ìjẹ̀bú Ìgbò lọ fi tó wọn létí o wípé àwọn ò rí Fẹ́mi o. Fẹ́mi sì rèé kò dá nìkan lọ sínú igbó láti lè lọ ṣọdẹ. Ó lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n pè ní Taoridi tí wọn ò rí ọ̀rẹ́ rẹ̀ náà mọ́ o. Ọ̀rẹ́ rẹ̀ yìí tí wọ́n pè ìnagijẹ rẹ̀ ní Kòkòrò ni wọ́n jọ ń gbénu abúlé kan náà. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí wọ́n ní kí wọ́n máa wá ọ̀rẹ́ rẹ̀ pé kí wọ́n lè fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé kí ló ṣẹlẹ̀ gangan tí Fẹ́mi tó fi jáde láyé tí ìbọn fi bà á tí ọta àbọ̀n sì fi wà nínú àgọ́ ara rẹ̀. Nígbà tí wọ́n máa délé Taoridi wọn bá ìyàwó rẹ̀ kódà wọn bá àwọn ọmọ rẹ̀ náà nílé o ni wọ́n ti fẹsẹ̀ fẹ́ ni wọn ò sí ní àdúgbò tàbí lábúlé ọ̀hún náà mọ́. Bóyá Taoridi ló wá gbẹ̀mí lẹ́nu rẹ̀ ni o bóyá àwọn Fúlàní dánádáná bẹ́ẹ̀ mọ̀ wọ́n bóyá wọn ni wọ́n ṣe ìkọlù sí wọn nínú igbó tí wọ́n wà tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu ọdẹ Fẹ́mi. Òun là ò tí ì mọ̀ o. Ẹni tó wá jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti ìpínlẹ̀ Ògùn ló ti sọ wípé ẹ wo iṣẹ́ ìwádìí òun náà ló ti bẹ̀rẹ̀ lóní pẹrẹwu nítorí pé n tó ṣẹlẹ̀ lápá àtọ̀dọ̀ Taoridi yìí òun náà ló mú ìfura ńlá dání o nítorí pé ènìyàn ìfura òun náà ní Taoridi ní o nígbà tí Taoridi àti Fẹ́mi tí wọ́n jọ lọ sínú igbó láti lọ dẹ̀gbẹ́ náà tí nǹkan yìí tó wá ṣẹlẹ̀ sí Fẹ́mi nígbà tí wọ́n máa wá Taoridi délé níwọ̀n bá wọn àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ níwọ̀n bá wọn nílé o tí wọ́n ti fẹsẹ̀ fẹ́. Ẹ wò ó àgọ́ ara ọdẹ Fẹ́mi òun ni wọ́n ti gbé lọ o sí ilé ìtọ́jú òkú sí ilé tó wà ní agbègbè Ìjẹ̀bú Òde. Kódà wọ́n ní wọn yóò ṣe àyẹ̀wò ohun tó ṣekú pa á. Ká má sì gbàgbé o wípé apá ọ̀tá àbọ̀n ìyún ọta àbọ̀n ó wọnú àgọ́ ara ọdẹ Fẹ́mi o. Ògùn adájọ́ òun náà ni gbogbo àwọn lọ́dẹ tí Ìjẹ̀bú Ìgbò ni wọ́n ń pa láriwo
lórí ọ̀rọ̀ Ọdẹ́fẹ́mi tí wọ́n pa sínú igbó tí ọta àbọ̀ ń bẹ nínú àgọ́ ara rẹ̀. Lórílẹ̀‐èdè Nàìjíríà àfi k'Ọlọ́run ó gbà wá o lọ́wọ́ àwọn tó wà lórí wa, ìyẹn àwọn tí wọ́n ní agbára tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe agbára lò. Ẹ wò ó ní ká ti gbọ́ pé kan lára àwọn tí wọ́n jẹ́ aṣojú ìpínlẹ̀ kan nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà nílùú Àbújá ìyún House of Rep tó dẹ̀ sọ ní gbangba fún èèyàn kan wípé bí n bá ní kí wọ́n jí ọ gbé, bí n bá bá ọ fà á, wọ́n á wá ọ tí wọn ò sì ní rí ọ, kò sì sí ẹni tí yóò mú òun sí nílùú tó lọ́ba tó níjòyè. Ẹ gbọ́ ìkan lára àwọn aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Honourable Alex Ikweche, òun náà ni ó mà sọ eléyìí o tó ń ṣojú apá àríwá àti gúúsù láti ìpínlẹ̀ Àbáwá ìyẹn nílùú Abá nípínlẹ̀ Abia. Mọ̀ pé béèyàn bá jùyàn lọ ó di dandan kó máa fi wípé wọ́n fi jùyàn lọ wọ́n fi wọ́n yàn. Ṣe rí ìṣẹ̀lẹ̀ yìí gangan náà ló bẹ̀rẹ̀ láàrin Honourable yìí o àti arákùnrin kan tó jẹ́ wípé ibi tóun ti ń bá jẹ òun náà ní iṣẹ́ awakọ̀, ìyẹn awakọ̀ bóòtì, ìyẹn àwọn tí wọ́n máa ń gbé àwọn ènìyàn bíi ọkọ̀ tẹ́sí ìgbàlódé tí orúkọ arákùnrin ọ̀hún jẹ́ Stephen Abuwaseya. Òun náà ni wọ́n mà sọ pé arákùnrin yìí ló jẹ́ kó lọ gbé nǹkan fún Honourable yìí o, ṣùgbọ́n aáwọ̀ bẹ́ sílẹ̀ láàrin wọn nígbà tí arákùnrin yìí fẹ́ lọ gbé nǹkan wá ló wá di wípé àìfínípé ní àìfihàn pèèyàn ní mara oko sánbà tẹ́wọ̀n ló so mọ̀rú èèyàn tí mo jẹ́ lórílẹ̀‐èdè yìí. ìgbà tí létí dráìvà o kódà ló bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ wípé bí n bá ní kí wọ́n gbé ẹ, àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n máa wá ẹ láwátì. Bẹ́ẹ̀ sì mọ̀ wípé Ọlọ́run tí ò bá fẹ́ múyàn lé ó múyàn ló ní kánmọ́nkébé. Elédùmarè má jẹ́ àṣìṣe. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí òun ni wọ́n ń ká sórí fọ́nrán fídíò tó sì gba orí ẹ̀rọ ayélujára kan. Kódà Honourable yìí sọ wípé bí mo ṣe ń ba ewé tí mò ń gba ẹ létí yìí bó bá bí bàbá rẹ̀ rè kó o pẹ́ ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá kan kò ní nǹkan kan tí yóò ṣe sí i nítorí pé àwa la wà níbẹ̀. Bẹ́ẹ̀ sì mọ̀ pé bá lóde dandan káàbọ̀ ó bọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá làwọn náà tètè gbé ìgbésẹ̀ wípé irú kí leléyìí nínú ìlú tó lọ́ba tó níjòyè. Àkọ́kọ́ Honourable, irú gbólóhùn tẹ́ ẹ sọ yìí ẹ máa wá tún sọ, ẹ sì máa sọ dé tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún gangan ló ṣẹlẹ̀ ní ọjọ́ 27 oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí o ní agbègbè ibi tí Honourable yìí ń gbé tí wọ́n pè ní Sanfara Crescent ní Maitama nílùú Àbújá. Ẹni tó jẹ́ abẹnugan fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá òun náà ìyún Josephine Ade òun náà ló mà ṣiṣọ́ lójú eléyìí o wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá ni wọ́n ti sọ pé Honourable yìí o ìyún Alexandra wípé kó wá fara rẹ̀ wọ̀n níwájú iléeṣẹ́ ọlọ́pàá kó wá sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ tó fi wúrú wà láàbì yìí. Kódà wọ́n sọ wípé ọ̀rọ̀ ti déwájú ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìlú Àbújá òun náà ìyún dísù fúnra wọn nítorí pé wọ́n sọ pé àbùkù ńlá leléyìí o nítorí ọ̀rọ̀ yìí ó tún dárúkọ gíwọ́ ọlọ́pàá ìyún Káyọ̀dé ẹgbẹ́ tó kún sí wípé wọ́n bí dáa kó wá dá sí ọ̀rọ̀ tí ń wà ńlẹ̀ yìí kò sì sí ohun tí ó ṣe tó fi mú un tó fi gbá awakọ̀ ọ̀hún. Ó gba létí kìíní ó gba létí kejì kódà wọn nà ó bà wí. Èyí náà ló fi wá mú kí iléeṣẹ́ ọlọ́pàá táwọn náà wá gbé ìgbésẹ̀ o ìyún CP kọmíṣánná ọlọ́pàá Ọlátúnjí Dísù ti sọ pé àwọn yóò ṣiṣẹ́ ìwádìí tí yóò fẹsẹ̀ múlẹ̀ dáradára kódà tó sì jẹ́ wípé àwọn máa rí wípé ètò ìdájọ́ fẹsẹ̀ múlẹ̀ ẹni tó ṣẹ̀ kò ní lọ láì jìyà. Ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má gbàgbé ẹ like ẹ subscribe sórí ìkànnì yìí fún àwọn ìròyìn wa tá a máa mú wá fún yín báwọn kan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá.